inú Òbí kò dùn rárá pé Tinubu lọ sílùú òyìnbó. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò sí nílé o. Ó ti lọ sí orílẹ̀-èdè kan tí wọ́n ń pè ní St. Lucia. Níbẹ̀ ni yóò ti gbàdé orílẹ̀-èdè Brazil, níbi tí yóò ti kópa nínú ìpàdé kan tó jẹ́ ti àwọn orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ń pè ní BRICS. Àmọ́ ìrìn àjò náà bí Peter Obi nínú. Ó bí yìí nínú gidi gan débi pé níṣe lọkùnrin náà ń sọ̀rọ̀ fitafita bí ẹni tó dùgbòlú èrèpè. Níṣe làwọn ọ̀rọ̀ náà ń jó lẹ́nu. Ó ní kí ni Tinubu tún ń wá kiri lásìkò tí ilé rẹ̀ ń gbiná yìí, tí wàhálà oríṣiríṣi wà nílùú tó sì jẹ́ òun gan nìkan ló lè pàṣẹ àwọn ètò tí yóò fòpin sí ìdàrúdàpọ̀ oríṣiríṣi tó ń lọ. Ẹ mọ èyí tó wá dùn jù lọ nínú ọ̀rọ̀ yìí. Ó ní kì í ṣe pé Tinubu ń lọ ṣe nǹkan gidi kan níbi tí wọ́n ń pariwo pé ń lọ yìí. Ó ní ìrìn àjò afẹ́ ló ń bá lọ. Òbí ní kí ló wà ní St. Lucia tó ń torí ẹ̀ lọ síbẹ̀, àti pé ìpàdé tí wọ́n fẹ́ lọ ṣe ní Brazil yìí kò sí ohun tó kan Nàìjíríà níbẹ̀ rárá o. Pé àfi kí Tinubu jáde kó wá sọ ìrìn àjò ẹ̀ yìí, yàtọ̀ sí pé ó kàn ń lọ síbẹ̀ lọ nájú lásán, ìrìn àjò fàájì ló ń bá lọ. Kò sì yẹ kó ṣe bẹ́ẹ̀ fún Nàìjíríà rárá lásìkò tá a wà yìí, nítorí Nàìjíríà wà nínú ìṣòro. Peter Obi ló ń bínú bẹ́ẹ̀ yẹn o. Bẹ́ẹ̀ àsọ̀rọ̀ yanrọ̀ ló pa ilé ìpín àkọ́kọ́, ẹni tó ní igbá wúwo ju àwo lọ tí kò sì sọ bóyá igbá tútù lòun wí ni tàbí igbá gbígbẹ. Olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ìkéde Báyọ̀ Ọ̀nànúgà ló ti kọ́kọ́ fìwé yìí síta láti iléeṣẹ́ ààrẹ o. Òun ló sọ pé Tinubu ń lọ sí orílẹ̀-èdè St. Lucia láti ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 28 oṣù kẹfà tá a wà yìí, pé lẹ́yìn tó bá ti wà níbẹ̀ yẹn ni yóò ṣẹ̀ṣẹ̀ lọ bá wọn ṣe ìpàdé àwọn orílẹ̀-èdè BRICS tí yóò bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Brazil lọ́jọ́ 6 oṣù keje tó ń bọ̀. Èyí ni pé odidi ọ̀sẹ̀ kan gbáko ni olórí orílẹ̀-èdè wa yóò fi wà ní St. Lucia kó tó wá di pé kọjá sí Brazil. Lẹ́yìn ìpàdé tí wọ́n bá ṣe níbẹ̀ fún ọjọ́ méjì ni yóò ṣẹ̀ṣẹ̀ máa padà bọ̀ nílé. Ọ̀nànúgà ní ohun tí Tinubu ń bá lọ sí St. Lucia ni láti fi ẹsẹ̀ àjọṣe tó wà láàrin Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè àwọn èèyàn dúdú tí wọ́n wà láàrin àwọn aláwọ̀ funfun tí wọ́n ń pè ní Caribbeans múlẹ̀ sí i dáadáa. Ó ní àwọn olórí orílẹ̀-èdè St. Lucia yìí ni yóò gba ààrẹ lálejò kó tó di pé ó fi ìlú wọn sílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan. Ohun tó ń jó Peter Obi lára gan nìyẹn o. Bó sì ti ń sọ̀rọ̀ tó ń làágùn yìí, àfàìmọ̀ kí òun náà má ti di apá orílẹ̀-èdè kékeré náà rí. Ohun tó ṣẹlẹ̀ ni pé ní tòótọ́ orílẹ̀-èdè St. Lucia yìí kì í ṣe ibi tí èèyàn lè digbá dagbọ̀n kó ní òun lọ o. Erékùṣù tí àwọn olówó ayé ti máa ń lọ ṣe ìsinmi lásán ni. Àkọ́kọ́ ni pé àwọn èèyàn tó wà ní gbogbo orílẹ̀-èdè náà pátá wọn kò tó 1,200,000, ìyẹn 200,000. Wọn kò tó ìdajì àwọn èèyàn tí wọ́n wà ní Àlímọ̀ṣọ́ lágẹ́gẹ́ tiwa. Nígbà tí wọ́n ka sẹ́ńsọ̀ wọn gbẹ̀yìn níbẹ̀, 1,608 168,000 láwọn èèyàn tí wọ́n wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni ìrìn àjò afẹ́ tourism ló ń mú owó wọlé fún wọn jùlọ níbẹ̀. Ohun tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé wọn nìyẹn. Kì í ṣe pé wọ́n ní ọrọ̀ ajé kan tí wọ́n lè torí ẹ̀ ṣe ìrànlọ́wọ́ kan fún Nàìjíríà. Àfi tí Nàìjíríà yóò bá tún ṣe ìrànlọ́wọ́ fún wọn. Wọn ò nílẹ̀, wọn ò sì lówó, orí omi ni wọ́n wà. Ohun tí àwọn olówó ńlá fi ń lọ síbẹ̀ láti gbatẹ́gùn nìyẹn. Bóyá tó bá ṣe pé ààrẹ Tinubu sọ pé òun lọ fara nísinmi níbẹ̀ ni, bóyá Òbí ò ní gbómi parí, kò sì ní máa sọ̀rọ̀ kó máa já mi lójú báyìí, nítorí ariwo tó ń pa ni pé àfi kí Tinubu àti àwọn èèyàn ẹ̀ ṣàlàyé oore tí orílẹ̀-èdè St. Lucia ní tó fẹ́ ṣe fún Nàìjíríà tiwa, tí ààrẹ tiwa yóò fi wá lọ síbẹ̀ tí yóò lo odidi ọjọ́ 9 gbáko. Àwọn tí wọ́n fẹ́ràn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìjọba rẹ̀ kò yé sọ pé aláìmọ̀kan lòbí. Wọ́n ní kí ló wà nínú kí ààrẹ lọ wábì kan sinmi pẹ̀lú gbogbo wàhálà tó wà nílẹ̀ báyìí. Wọ́n ní bí ààrẹ bá lọ báyìí, nígbà tí yóò bá fi padà dé, ara rẹ̀ yóò tún le koko sí i. Bẹ́ẹ̀ ni yóò jí gìrì sí i tí yóò sì lè dojúkọ gbogbo àwọn iṣẹ́ ìlú níbi yòówù tó bá dé dúró. Àwọn yìí ní kò sí bí orílẹ̀-èdè kan yóò ṣe kéré jù láyé tí kò ní ní àǹfààní tirẹ̀. Kò sì sí kí St. Lucia yìí má ní àǹfààní kan lára bó ti wù kó kéré mọ́. Bákan náà ni wọ́n sọ pé kí Òbí tún gbẹ́nu dání pé ṣé St. Lucia nìkan ni Tinubu ń lọ ni,
àbí kò gbọ́ nígbà tí wọ́n dárúkọ Brazil sí ni? Bẹ́ẹ̀ ìpàdé àgbáyé ní ti Brazil, ìpàdé gidi sì ni fún Nàìjíríà wa. Ọ̀rọ̀ yẹn náà tún dùn Òbí, ó sì bí nínú. Òbí ní kí wọ́n béèrè lọ́wọ́ ààrẹ Tinubu bóyá ìpàdé tó ń lọ ṣe ní Brazil yìí, bóyá orúkọ Nàìjíríà wà nínú àwọn orílẹ̀-èdè tó ní ẹgbẹ́ náà, àbí èwo ni àyọjúràn. Bẹ́ẹ̀ ní tòdodo, ìpàdé tí wọ́n ṣe ní Brazil láàrin ọjọ́ 6 sí ọjọ́ 7 oṣù July tó ń bọ̀ yìí, ìpàdé àwọn orílẹ̀-èdè kan tí wọ́n ń pè ní BRICS ni. Àwọn orílẹ̀-èdè 10 kan ni wọ́n ń pe ara wọn ní BRICS. Àwọn náà ni Brazil, Russia, India, China, South Africa, Egypt, Ethiopia, Indonesia, Iran àti United Arab Emirates UAE. Kò sí orúkọ Nàìjíríà níbẹ̀ o. Gbogbo ètò tí wọ́n sì ń ṣe láti ọjọ́ yìí wá, ètò láti mú ìdàgbàsókè bá àwọn orílẹ̀-èdè wọ̀nyí ni. Kí wá ní Nàìjíríà ń wá lọ sí ìpàdé BRICS? Ohun tí Òbí mú ariwo ẹ̀ gbọnu nìyẹn. Àmọ́ àwọn èèyàn Tinubu ní ohun tí àwọn ń sọ gan nìyẹn o, pé ìwé 10 kò pé kí ọmọ má gọ̀ o, ọmọ tó bá ti gọ̀ láti ọ̀run kò sí ohun téèyàn lè ṣe sí o. Wọ́n ní ọdún 2024 tó kọjá yìí ní àwọn orílẹ̀-èdè 4 ṣẹ̀ṣẹ̀ kún àwọn BRICS. Àwọn orílẹ̀-èdè tó sì ṣẹ̀ṣẹ̀ wọlé náà ní India, Egypt, Ethiopia àti UAE. Àti pé Indonesia gan ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wọn lọ́dún yìí ni. Pẹ̀lú èyí, wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ ètò tí ìjọba ń ṣe ni láti mọ̀ bóyá Nàìjíríà fẹ́ di ọmọ ẹgbẹ́ náà tàbí kò ní dì í. Kí wọ́n wo ohun tí wọ́n ń ṣe níbẹ̀, kí wọ́n mọ̀ bóyá ẹgbẹ́ tó bá Nàìjíríà mu ni, tó sì lè mú ìdàgbàsókè wá sí orílẹ̀-èdè wa. Pé ó lè jẹ́ ìdí tí Tinubu fi ń lọ nìyí, kó lọ sọ́hùn kó dé kó wá mú ààbò bá àwọn ọmọ Nàìjíríà gbogbo. Àwọn tó mọ̀ nípa ètò okòwò àti ọrọ̀ ajé àgbáyé dá sọ̀rọ̀ náà pàápàá. Wọ́n ní irú àwọn ẹgbẹ́ báyìí, ìdàgbàsókè tí wọ́n máa ń mú bá àwọn orílẹ̀-èdè wọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ kì í kéré rárá. Bí Tinubu bá sì rí pé ohun tó dáa ni, tó bá wọnú ẹ̀, ayé kò lè torí ìyẹn bú. Àmọ́ níṣe lòbí yín mú sí wọn. Ó ní afọ́jú da ẹ̀kọ́ ẹnu, ìwọ ní kó máa wo tiẹ̀. Ṣé tó bá ríran ni yóò da ẹ̀kọ́ tirẹ̀ nù ni? Pé ọ̀pọ̀ àwọn tí Tinubu fẹ́ lọ bá ṣe yìí, àwọn tí wàhálà ayérayé wà fáwọn náà lórílẹ̀-èdè tiwọn náà ni. Tí yóò bá sì lọ sírú ìpàdé bẹ́ẹ̀ rárá pàápàá láti kó Nàìjíríà sí wọn láàrin, a jẹ́ pé gbogbo àwọn ọmọ Nàìjíríà gbọ́dọ̀ ti mọ̀, wọ́n sì fọwọ́ sí i. Kì í ṣe èyí tí yóò máa gbẹ̀yìn kùlé sá jáde pé òun lọ sípàdé kan tẹ́nìkan ò rán. Òbí ń pariwo tantan pé bí iná bá jó ni tó jó ọmọ ẹni, tara ẹni là á kọ́kọ́ gbọ̀nù. Pé àwọn ìṣòro tó wà ní Nàìjíríà báyìí ló yẹ kí Tinubu jókòó sílé kó dojúkọ, kó yé rìn káàkiri. Pé tó bá jókòó sílé tó dojúkọ àwọn ìṣòro yìí, púpọ̀ nínú wọn ni yóò yanjú, tí àwọn ọmọ Nàìjíríà yóò sì nísinmi. Ó ní níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ẹni tí ara bá dẹ̀ ní kan àkànpọ̀ ẹ̀wù, bí ilé bá sì san ni àwọ̀lá ó ti rí. Pé tí Nàìjíríà bá dáa, táwọn èèyàn inú ẹ̀ ń gbádùn, ìpàdé yòówù tí Tinubu bá fẹ́ lọ tàbí ìrìn àjò afẹ́ míì tó bá wù ú, kò sẹ́ni tó lè mú sí i pé kó má lọ. Ṣùgbọ́n jíjáde ẹ̀ lásìkò yìí kò dáa. Òbí ní n ò fẹ́ gbàgbọ́ rárá pé ẹnikẹ́ni tó bá wà nípò àṣẹ lórílẹ̀‐èdè yìí, ká má tiẹ̀ tí ì sọ ti pírẹ́sidẹ̀ntì wa, ẹni tí ìpinnu gbogbo parí sọ́dọ̀ ẹ̀, yóò fi orílẹ̀‐èdè yìí sílẹ̀ báyìí lọ sí ìrìn àjò afẹ́, tàbí pé òun bá ọludé kan lọ lásìkò tí ìṣòro oríṣiríṣi ń bá Nàìjíríà fínra yìí. Kí ló ń wá kiri? Kí ló ń lọ ṣe? Irú ìsinmi wo nìyẹn? Peter Obi ní ṣé àwọn bíi 200 èèyàn, ìyẹn bí 120 tí ẹ̀kún omi padànù ní Niger ní kò tó kí ààrẹ torí ẹ̀ gbélé ni? Tàbí ti àwọn táwọn afẹ̀míṣòfò pa ní Benue? Ó ní àwọn táwọn afẹ̀míṣòfò pa yìí, ààrẹ Tinubu náà rí i pé òun ò lè dé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ kí òun fojú ara òun rí bó ti jẹ́ gan. Pé níbi tí wàhálà náà pọ̀ dé nìyẹn. Bẹ́ẹ̀ àwọn ohun tó yẹ kí ààrẹ wa kó wá ojútùú sí lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn. Àmọ́ nígbà tí ààrẹ ti wá joyè ọba àwọn onífàájì tí kò sí nílé yìí ń kọ́ o, kí la wá fẹ́ ṣe sí i? Bẹ́ẹ̀ lòbí ń wí. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ Òbí dáadáa ní kéèyàn má dáa lóhùn o. Wọ́n ní ohun tó ń ṣe Òbí yàtọ̀ sí gbogbo èyí tí à ń gbọ́ lẹ́nu ẹ̀ yẹn o. Wọ́n ní àrùn kan wà tó ń bá a jà, ìlara ni wọ́n ń pè o. Pé tí kinní náà bá sì ti tọ́ ṣe ẹ̀ báyìí, yóò máa ṣe wọ́nranwọ̀nran ni. Wọ́n ní ìrìn àjò tí Tinubu lọ kò ní ẹja ń bá kàn nínú o. Pé títí ayé akọ̀ ni yóò máa ṣe. Wọ́n ní bẹ́ẹ̀dì ẹ bá fẹsẹ̀ tanlẹ̀ ni, ire ló ń wà. Pé ohun tí Tinubu wá lọ sí Caribbean dáadáa ni, torí dáadáa ló wà nínú abidi. Ọláyíwọlá Alága
ló yẹ ọ̀rọ̀ tí Peter Obi sọ nípa ìrìn àjò ààrẹ Tinubu wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.